Ashely Afolashade Ọ̀jájá Ògúnwùsì FCCA Yèyé Omi Oòduà as she enters in the runway. Standing as we welcome DJ take it off, it's okay. Afolashade Ashely Ọ̀jájá Ògúnwùsì. Yèyé Omi Oòduà ti dé o. Bring it up. Yèyé Omi Oòduà ti dé o. Princess. Mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí àwọn ọ̀gá wa, my mentor, my daddy, Professor of Theatre Arts, Professor Shola Poshido, all the way from Lagos State. A thespian to the core. Also my brother, Mr. Ọlálékan Fábílọ́lá, tí gbogbo wa mọ̀ sí Maso Ìgbò, àwọn náà ti wà ń kalẹ̀. Any moment from now we'll be having Alhaja Mina Mercy Aigbe. Àwọn náà ti dàlájà báyìí. Olùkọ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí ìyá wa lẹ́ẹ̀kan sí olórí Barrister Rasheedat Ọláyínká Ládọjà. Mo dẹ̀ bá wọn kó kí gbogbo àwọn tí wọ́n jọ kọ́wọ́ rìn. Alhaja Mulibat Abisola Ọdúnníyì. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tílé Ifẹ̀ tìbàdàn kí yín káàbọ̀. Mo kí Honorable Tọ́lání Àdìgó, Honorable Yọ̀wọ́ Ẹ̀kọ́, also Mr. Túndé Olúwọlé káàbọ̀ sí ilé Ifẹ̀. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí Mr. Biola Ìlọ̀rí, Director of Protocol to Olúbàdàn Yọ̀wọ́ Ẹ̀kọ́. Also Mr. Biodun Eleni káàbọ̀ sí ilé Ifẹ̀. Mo kí lẹ́ẹ̀kan sí àwọn judges wa, àwọn ọ̀jọ̀gbọ́n nínú eré tíátà, Professor Shola Poshido, àwọn ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá, ọ̀gbẹ́ni Ọlálékan Fábílọ́lá tí gbogbo wa bọ̀ sí Maso Ìgbò. Wọ́n ti ní níbi ìléyìn ẹnì kọ́kọ́ gbọ́dọ̀ so ìgbò, ẹni tó bá so ìgbò àgbà fáìn. Olórí ẹ káàbọ̀ sí orí ètò. Kíbà yìí láì fi àkókò ṣòfò, mo fẹ́ pé ọ̀gá mi sọ̀rọ̀sọ̀rọ̀ Ọláyínká Ìbíkúnlé kí wọ́n bá wa pe ẹni tí ó máa ṣe àdúrà ìbẹ̀rẹ̀. DJ, can we have music please? Láì ní tó lọ pẹ̀lú, màá pe ọwọ́ ayé o. Ókè, ẹ máa bọ̀. Ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa afẹ́ bẹ̀rẹ̀ ìwúre ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ apọ́ ètò ilé. Ọba kẹsẹ̀ ẹ máa bọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa nìyẹn fún ìwúre ìbẹ̀rẹ̀. Ìgbà àkọ́dà ayé, ìbá ṣẹ̀dá ọ̀run, ìbá oníṣẹ̀lẹ̀ kó sókè kó sí gbogbo, aláwùjọ ògbó, ọba tó lo gbogbo nínú gbogbo, ọba tó ń ṣe gbogbo ní ìgbà gbogbo, kábíyèsí Elédùmarè àṣìbàrẹ̀ lónìí o, ọba ó jẹ́ kọ́rọ̀ ọlọ́run, ọjọ́ òní ìṣeéṣe Elédùmarè àṣìbàrẹ̀ o, ọba ó fomi sáyé, kẹ́ẹ̀jẹ́ kómi ayé gbé a lọ, àmọ́ àṣìbàrẹ̀ lónìí o. Ọbẹ̀ ẹ̀jẹ̀ kómi ayé wà lọ àṣebàrẹ́ o, ọbẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ alórí ẹ̀jẹ̀ kọ́kọ́ alọ́run Elédùmarè àṣebàrẹ́ o, ọbọ̀ fún wa mọ́jú òdúkò kó jẹ́ kó ṣeé ṣe fún wa láti ìgbà tí yèyé wa Yèyé Omi Oòduà Ashely Afolashade kábíyèsí aláṣẹ o tọjọ́ ìsílẹ̀ tí ò jẹ́ kí láburú kan bó ti bó kéré ma tí ò jẹ́ kó nípa lórí ẹ̀ Elédùmarè adúpẹ́ lọ́wọ́ rẹ o ọjà pẹ̀lú wọn ní tòkèrè bọ̀ òmú ọdẹ́gbẹ́ wọn ní wàbí náà o jẹ́ kí ní ayé ó dánù wọn láti ibi gọ́mẹ́ta tá a ti ń wọ̀kẹ̀ lọ́dọ̀ o jẹ́ kí àṣìṣe kó wọlé tẹ̀lé kọ̀ọ̀kan Elédùmarè ìwọ lọ ní gbogbo àṣebàrẹ́ o àtúnṣebà gbogbo ọ̀rẹ́ láyé kí Elédùmarè gbáyé lọ́wọ́ tọ́jẹ́ kó ṣe é ṣe
ṣe fún wa ò kàn jẹ́ kí dààmú ayé dé bá Elédùmarè wọn lọ́ọ́ ṣe bàrẹ́ o ẹ jẹ́ kó ṣe fún wa lónìí o ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ lónìí ìparí rẹ̀ àtàrí rẹ̀ ọ̀dọ̀ wọ ní ẹ̀bàníṣẹ́ o ẹ̀ṣẹ̀ kó lùtùmọ̀ ẹ̀bàníṣẹ́ kó lójútùú ẹ̀bàníṣẹ́ kó ládùn ẹ̀bàníṣẹ́ kó lárinrin ní gbogbo ọjọ́ ayé wa ká lè máa fìgbà fún Elédùmarè bẹ́ẹ̀ lọ máa rí o yé àrí bẹ́ẹ̀ bí o. àṣẹ tí Èdùmàrè ẹ jẹ́ gbogbo àwọn ayàwòrán ẹ dákun tọrọ iwájú yìí kò lè gba gbogbo àpò bẹ́ẹ̀ kẹ́ sún sẹ́gbẹ̀ẹ́ náà ẹ má bínú. ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí sí ìkéde tó ṣe pàtàkì yìí. ìkéde tó ṣe pàtàkì ni àní gbara wa ní àsìkò àwọn màmá àtàwọn bàbá tó wà ní àti ṣàfihàn wọn a sì ti rí àpẹẹrẹ pé bàbá wa kábíyèsí ti fẹ́ wọnú gbàgede yìí mo wá bẹ̀ gbogbo wa bí wọ́n ṣe ń gbé àwọn ìgbà ìkalẹ̀ ìgbà àjẹtẹ̀ ìgbé kalẹ̀ ìgbà àrítẹ̀mí ṣé o sọ̀rọ̀ sókè Elédùmarè má jẹ́ wáyé wá wòran sọ fẹ́ tó jókòó tí ẹsẹ̀ pé Elédùmarè má jẹ́ wáyé wá wòran èmi fọwọ́ kan orí tèmi orí mi má jẹ́ wáyé wá wòran. àwọn àgbàlagbà Yorùbá wọ́n ní mẹ́ta lórí orí ìṣẹ́kú orí ìlémèrè àtòrí àfùwàpẹ́. orí ìṣẹ́kú bó ṣe wù kéèyàn ó ṣe tó àsìkò tó bá tó láti jèrè ìgbà náà ni kú máa ń mú wọn lọ wọn á lọ sánkú orí tèmi má jẹ́ sánkú o. orí ìlémèrè inú mi dùn àwọn Yorùbá gbàgbọ́ lásìkò tó kìkì bá dé ìgbà náà nírú wọn máa ń lọ àwọn èèyàn wá ní èmèrè ní orí tèmi wọ́n ya orí ìlémèrè. orí àfùwàpẹ́ àwọn àgbàlagbà wọ́n ní àfùwàpẹ́ ní pẹ́pẹ́ tó lókun òní àmọ́ ti ọwọ́ òní àmọ́ tẹsẹ̀ òní àmọ́ tìmọ̀tìmọ̀ torí pé tímọ́tímọ́ létí mọ́ orí tìmọ̀tìmọ̀ lálámọ̀ mámọ̀ àtọ̀run létí ti bá orí wá tí ò bá sí aburú èyí ó bá orí padà gbogbo tí wọ́n fọwọ́ mi ṣe ní ti dáadáa má jẹ́ lù tàbí gbàjọ Ọlọ́run. ibi tá a dé yìí a ti fi ré bẹ̀rẹ̀ màmá wa Olori Ashely Fọláṣadé Ọ̀jájá Ògúnwùsì wọ́n ti wọnú gbàgede àwọn adájọ́ rèé tí wọ́n dàbí àwọn tí ó ṣe kópa ẹjọ́ abẹ gbogbo wa gbogbo tí a bá ṣe bí pẹ̀lú ìlànà àgbékalẹ̀ ni màmá wa Olórí Barrister Rasheedat adúpẹ́ gidi lọ́wọ́ yín wọ́n wá ní kí n bá wọn kí àwọn tó nílùú ìlú ọmọ afakọ́jà gbogbo àwọn tó bá nílùú obìnrin ló nílùú ìyálóde mo kí yín mà ẹ máa pẹ́ o ẹ ní ṣiṣẹ́ ṣe ẹ máa tẹ̀síwájú ìlú a máa jẹ́ yín dà àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ àmọ́ tìmọ̀tìmọ̀ Olúwa wà pẹ̀lú yín o tẹ́ gbé dání Elédùmarè á bá yín gbé o Elédùmarè á bá yín gbé o ọrùn ò ní wọ̀ yín o bẹ́ẹ̀ bá ṣe ń ṣe àwọn alálẹ̀ náà tó tì í àṣẹ Olódùmarè àṣẹ o ọṣẹ ló ní kó ṣẹ oṣù ló ní kó má sùnà awúyáre kan kì í wí tiẹ̀ kó má ṣẹ o ìyálóde tẹ́ ẹ bá fọṣẹ wẹ̀ àṣẹmọ yín lára tẹ́ ẹ bá fi kànkàn wẹ̀ á kàn yín lára o tẹ́ ẹ bá wá gbomi sórí á máa tilẹ̀ dà sí o àbúrò ní ṣe ó ti rí bẹ́ẹ̀ o ọwọ́ àmọ́ mi ibi tá a dé abẹ́rẹ́ gbogbo ètò láìsí ní dọ́ọ̀nà pẹ́nu ó ní yí àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ mẹ́ta òní Olori Ashely gbà èmi ni wọ́n ti pé kí n máa coordinate torí bẹ́ẹ̀ mo tún padà bọ̀ mo tún coordinate bọ̀. tí wọ́n bá fẹ́ mú èmi fún ti òyìnbó sísọ fásóyìnbó máa káṣá òtúndínlẹ́kù
Permit me to stand on. Mọ́sọ̀ ìbò ti wò ó ti yọ gbogbo máàkì tán. Alright, I want to stand on a simple protocol. Láì fi àkókò ṣòfò lẹ́ẹ̀kan sí mo kí gbogbo orí adé tó wà kálẹ̀, mo kí gbogbo olóyè, mo kí gbogbo olóyè, mo kí gbogbo àwọn tá a fi ìwé pè tí wọ́n jẹ́ wa. Wọ́n ní ọ̀bọ̀ ọ̀bá là ń bókè, wọ́n ní kókókó là ń bókúta. Irọ́ ọkú ni wọ́n ń pa má dà, kò sí nǹkan tó máa ṣe gbogbo wa.